wọ́n ń pè bí Tùngbá ńlẹ́lẹ́yìí ti Ìta Olúwo tìta Olúwo nílùú Ìkòròdú ní Ògùn State tìta Olúwo ní Ìta Olúwo ní Ògùn State ńlá wà ní ìpínlẹ̀ Ògùn. Tùngbá ni wọ́n ń pè bí Tùngbá tó jẹ́ pé òun náà ló wà nílùú Ìgbàjọ ìlú Ìgbàjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tùngbá ni wọ́n ń pè bí Tùngbá ni wọ́n ń pè bí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ẹ má jẹ́ ó rú yín lójú rárá. Tùngbá ni wọ́n ń pè bí nílùú Festac. Tùngbá ńlẹ́lẹ́yìí ẹ̀yin ọmọ ẹ̀sìn à Tùngbá ni wọ́n ń pè bí Tùngbá ni wọ́n ń pè bí orígun mẹ́rin ló solé ayé ró àní orígun mẹ́rin náà ni ló gbélé ayé ró orígun mẹ́rin ló gbélé ayé ró. Tùngbá ni wọ́n ń pè bí nílùú Àbújá. Tùngbá ni wọ́n ń pè bí àwa kọ́ Ọlọ́run ni àwa kọ́ Ọlọ́run ni àwa kọ́ o wọ́n níjọ́ bàbá Akíndúró lórin àwa náà kọ́ Ọlọ́run ọba Aláwùrábí ni àní àwa kọ́ orígun mẹ́rin ni ló solé ayé ró orígun mẹ́rin ló mú òpó ilé dúró orígun mẹ́rin náà ló so ìdílé ró. Tẹ́ ẹ bá ń gbọ́ tó ń dún gbàmù tó ń dún káàkiri níbikíbi tí ọwọ́jà erin iléeṣẹ́ yìí dé iléeṣẹ́ Tùngbá ni Tùngbá ní Ìta Olúwo ní ọ̀nà fọwọ́kàn ní Tùngbá ló sì ń bí ńbẹ ńlá wà. Bákan náà a wà lórí òkè téńté níbi tí sìmẹ́ǹtì ti gbẹ́dúnlẹ̀ dandan nílùú Ìgbàjọ. A wà lórí òkè téńté tá a ti ń kọ lálálá kọ sára ilé kọ sára oko. A wà lórí òkè nílùú Ìgbàjọ. Bákan náà a tún wà ṣe ń bẹ bá mi kí ló dé tó wá ká ó gbénú bí àtọ̀ lé kí ló dé tó ká ó gbénú bí ọmọ tó tọ̀ létí ọmọ bí ó lè sọ ó ká ẹni tì aṣọ wa ń rin ó ń ro tó. Tùngbá ńlá wà nílùú Festac. A tún wà níbì kan tó jẹ́ pé a tún wà lórí òkè téńté. Tùngbá ńlá wà nílùú Àbújá tá a tún wà lórí òkè kan tó tún kọ lálálá. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò àpò ojúmọ́ o èyí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu bàbá Akíndúró confam ni bí àṣà àwọn eléèbó. Sodiq Akínbólú ló jẹ́ ẹ máa wò mí káàkiri gbogbo àgbáńlá ayé ló jẹ́ ẹ máa wò mí lórí fọ́nrán tó jẹ́ pé ìtàkùn ayélujára Sodiq ọmọ Akínbólú ló jẹ́ ẹ máa wò mí. Ó dàbí ẹni pò náà ti jọ ìṣẹ́sì báyìí ṣùgbọ́n tí ìmọ̀ ibi tó belong sí ìbónú Sodiq ọmọ Akínbólú Bámì MC Bámì kí ló ṣe ọ́ tó doríkodò bí adìẹ tó mú kọ́lí túraká ọmọ yìí mú nǹkan tó yẹ pé yóò máa ra gbá yágíyágí ńgbà omi mi rèé. A kú ojúmọ́ níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti gbọ́ wa iléeṣẹ́ Tùngbá ńlẹ́lẹ́yìí Kárọ̀hún lórúkọ tèmi Akíndélé lórúkọ bàbá mi lórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Tùngbá mo fi ń kí yín láàárọ̀ pé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ gbogbo ojúlùmọ̀ pátá ẹ káàárọ̀ báwo ni àdúgbò tí ń ṣe rí lórí ètò wa ètò yín ètò ládùúgbò mi ló gorí afẹ́fẹ́ ní wákàtí tá a wà yìí Ayọ̀bámi Akínrìnàndé náà ni àmójú ètò yìí lórúkọ àwọn akẹgbẹ́ mi mo fi ń kí pé ẹ mà káàárọ̀ ládùúgbò mi nìtò ọmọ yìí jẹ́ ń dá tọ́mì bá ń gbé tì mí. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ̀jẹ̀ máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. I see them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise.
see them everywhere in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely. There's no place like home. You'd like to see your children cry and waste their lives away, my brother. You'd like to see them die before their time in poverty. ẹ mọ̀ wípé ẹni tó bá lórúkọ ńlá bùkú mọ́ wá káàkiri. ẹ mọ̀ wípé ẹni tó lórúkọ ńlá bùkú ń wá káàkiri. ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ ní ọ̀nà Tùngbá ń bí báyìí. tá a bá ti dé ọ̀nà Fọwọ́kàn tẹ́ ẹ débi tí oríta mẹ́ta ọ̀nà kan lọ sọ́wọ́ ọ̀tún ń bi fíìdì báyìí tí wọ́n táwọn ọmọ kéékèèké ti máa ń ṣeré. ilé àkọ́kù kan wà ńbẹ̀, wọ́n gbin kókò, wọ́n dáko síbẹ̀. àwọn boys kan wọ́n gba fóònù lọ́wọ́ àwọn ọmọ kan ní ọdún tó kọjá bí oṣù kejìlá, ìbẹ̀rẹ̀ oṣù kejìlá lọ́sẹ̀ àkọ́kọ́ tí n bá rántí. àwa pariwo ńgbà náà, àwọn ọdẹ àti àwọn tó jẹ́ wípé landlord association wọ́n dìde, wọ́n wá rí wípé àwọn tó ní ilé yẹn wọ́n roko tó wà nù bẹ̀. àwọn fíndí ọ̀kẹ́rẹ́, àwọn ọmọ lọ kólóńkígbe, wọn lè sá pamọ́ sínú ilé yìí mọ́. ìṣẹ̀lẹ̀ tó tún wá ṣẹlẹ̀ tí wọ́n tún jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́, gbogbo ẹ̀yin olùgbé tẹ́ ẹ wà ní Ìta Olúwo bus stop, tá a bá ti rìn síwájú díẹ̀ níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn, ẹ wá máa ṣe bẹ́ẹ̀ ni pé ń lọ sọ́nà Ògìjó. ẹ rí pèpele kékeré kan tá a lè yà tá a bá ń bọ̀ látọ̀nà gáréèjì, àbí tá a ń bọ̀ lọ́tànà Ògìjó, àbí à ń bọ̀ látọ̀ ibi ìyànà ẹlẹ́lẹ́dẹ̀ tá a ti dé Ìta Olúwo gangan. kànrànká wá yà sọ́wọ́ ọ̀tún, ọwọ́ òsì báyìí káwọ̀ọ̀sì kan wà ń bẹ̀. ọ̀nà kékeré kan wà táwọn ènìyàn máa ń gbà á jáde síbi abẹ́ power line, wọ́n ṣe irin kékeré síbẹ̀. ǹjẹ́lẹ̀ ẹ jẹ́ mọ̀ wípé àwọn ṣé kí n sọ pé àwọn ọmọ aláìgbọràn wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn tó bá dọwọ́ alẹ́, àbáwọn tí wọ́n ń jí lọ ibi iṣẹ́ wọn láago 5, láago 6 ń dàjí. àwọn kan ni wọ́n ṣàfi géètì kéékèèké kan síbẹ̀. ọ̀nà yẹn tóró tó báyìí ni èmi náà ti gbabẹ̀ rí. tẹ́ ẹ bá ti gbabẹ̀ abẹ́ power line, ẹ lè gbabẹ̀ já síta Olúwo gangan. káwọ̀sì kan wà ń bẹ̀, káwọ̀sì hùn. ọ̀nà tó wà ń bẹ̀, èèyàn méjì ò lè gbabẹ̀ lẹ́ẹ̀kan, à ń dúró fúnra wọn ni. ṣùgbọ́n àwọn ọmọ kan tó bá ti dọwọ́ ọ̀dájí, wọ́n ń já fóònù gbà o, wọ́n ń já aago gbà, wọ́n ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ń dàjí ń bẹ̀. Baálẹ̀ Fádèyí, ẹ bá ní sọ fáwọn ẹ̀ṣọ́ yín, Kándù, Ìmọ́lẹ̀, Jagunmólú, ẹ bá ní sọ fáwọn boys kan dúró kan wá síbẹ̀ yẹn. ẹ̀yin ò ń yabọ̀ Àgbẹ́kọ̀yà torí àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n ń lọ síbi iṣẹ́. ẹnì kan mọ̀ télọ̀ kan wà tó ní ṣọ́ọ̀bù, oníṣọ́ọ̀bù ń ránṣọ gámẹ́ǹtì, ó dẹ̀ rán kóòtù lẹ́gbẹ̀ẹ́ kan ń bẹ̀. ẹni kí wọ́n kán máa bọ̀ kán wá bá ní máǹtì ibẹ̀. láago 5 ń dàjí, àwọn bọ́ìsì ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn níbi ọ̀nà tí mò ń sọ yìí níta Olúwo. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? kò yẹ ó rí bẹ́ẹ̀ o. ẹ má jẹ́ káwọn aráàlú bínú o, kò yẹ ó rí bẹ́ẹ̀. ẹ ti mọ ibi tí mò ń sọ yìí. ọ̀nà yẹn kékeré báyìí ni, ọ̀nà yẹn kékeré báyìí. tá a bá ti gbà á jà síbi abẹ́ power line. àbáwọn tó ń bọ̀ lábẹ́ power line tí wọ́n fẹ́ gba títì lọ́hùn, kán fẹ́ kọjá lọ, wọ́n bá fẹ́ lọ sódó kékeré, ọ̀nà yẹn jábẹ̀. àwọn boys kan ti ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn, wọ́n sì ń gba owó lọ́wọ́ àwọn èèyàn. ẹ dákun torí Ọlọ́run, ẹ bá ní fi àkíyèsí sí i. ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé bí a ṣe pariwo ní Ìta Olúwo, ọ̀nà tó lọ sí Ajégúnlẹ̀, àwọn òkìtì ọ̀gán yẹ̀pẹ̀ tí wọ́n kó sójú ọ̀nà, wọ́n ti fi lẹ́bù títì, wọ́n ti bá ní kó yẹ̀pẹ̀ yìí. ṣùgbọ́n ojú kọ́tà yìí gangan tójò bá dé, ojú sánmọ̀ ti ń dúdú, ojú sánmọ̀ ti ń mú aró wá, ó ti mú aró wá.
tí túmọ̀ sí wípé òjò ti fẹ́ bẹ̀rẹ̀. January la wà yìí, a lè sọ bọ́lọ́run ọba mi ṣe ń ṣiṣẹ́ rẹ̀. Ó lè jẹ́ pé January lòjò ó bẹ̀rẹ̀ tí ó fi tu gbogbo wa lára. Ìgbóná olóde kò ní bá gbogbo wa jà. Ẹ jẹ́ àṣàmì o, ẹ jẹ́ kí kó wa ká tọ́jú àdúgbò wa kó tó di pé màá ṣí ojú òpó sílẹ̀. Mo sọ̀rọ̀ kan lánàá, bóyá àwọn tó ní mọ́tò yìí àbí àwọn kọ́mpìnì ẹ̀, bóyá ìjọba ni. Tẹ́ ẹ bá dé Ìtamọ̀gà, tá a wá ń lọ sí Centravel Hospital, tá a kọjá Centravel, wọ́n ń pè bìkan ní furniture bus stop nílé ìwé kan tó lórúkọ dáadáa. After furniture yẹn, furniture bus stop, tẹ́ ẹ bá sún síwájú díẹ̀, Lighthouse, ibẹ̀ ni wọ́n pè é. Mọ́tò kan ní ńlá báyìí tó gbé ẹ́ńjìn ńlá kan tó gbé, ó ti kú síbẹ̀ láti bí ìjẹrin, wọn àti ìgbé mọ́tò yìí kúrò pẹ̀lú ẹ́ńjìn ńlá tó wà ńbẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, ó lè fa ìjàmbá. Ẹ lọ bá ní gbé mọ́tò yìí kúrò níbẹ̀, ẹ lọ bá ní gbé mọ́tò yìí kúrò níbẹ̀. Kó tó di pé màá sójú òpó sílẹ̀, mi ò láǹfààní púpọ̀, ìṣẹ́jú béréjà náà ńlá ní. Ẹ dákun, ẹ bá mi ta rẹ̀ síwájú náà ká wá wo àwọn tí ó wà lójú òpó. Ẹ jẹ́ ń dátọ́ mi bá ń gbómi ń gbóná. Jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà yìí o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ jẹ́ a máa bá wọn sọ, kí wọ́n má ṣe hùwà ìkà. I see them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. Ó tó di pé àwọn ènìyàn máa pè mí Tùngbá FM live ní Tùngbá FM live àbí Tùngbá FM live lórí Facebook. Ẹ lè wo àwọn, ẹ jẹ́ n wo iye àwọn èèyàn tó ti ń sọ pé a kí yín bàbá. Àwọn bíi mélòó kan ti ń kí pé bàbá ẹ kú iṣẹ́ o. Ní dédé àsìkò yìí, bàbá arúgbó ẹ ti tún wá. Mo ti ń ráwọn èèyàn tí wọ́n ti ń tẹ àtẹ̀jíṣẹ́ yìí pé bàbá ẹ sì ṣèṣọ́ òru mọ́jú ẹ tún wá sórí ètò ń dà yìí. Mo ráwọn èèyàn kan látàkúrẹ́, kí lorúkọ wọn? Àdúpẹ́ o, Sodiq, iye àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa mọ̀, á lè máa lù wọ́n lọ́gọ̀ ẹni pé wọ́n ṣe é. Ẹ jẹ́ kí n sójú òpó sílẹ̀. Àìmọye èèyàn tó ti wà ní gbága, ṣé gbága ni? Àìmọye èèyàn tó ti wà ní kángo, àìmọye èèyàn tó ti wà láyanran, ṣé wọ́n máa yanran? Ọmọ tí wọ́n ń pè láyanran, ìlú òkè ká Ọlọ́run, aláṣẹ àtolùdarí sílé iṣẹ́ Tùngbá, àwọn ò mọ̀ tí wọ́n ń pè láyanran. Ẹran tá a bá mú, ó dáa, ẹ jẹ́ ìṣe báyìí. Ẹni tó wà nídìí agbègbè ní kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 iná ní ojú òpó tájọ fi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ó lágbára o. Ta ló wà lójú òpó yìí? N bá ti sọ yí pé ládùúgbò mi ẹ ló bàjẹ́ tì, ohun tó ṣẹlẹ̀ ládùúgbò yín ni kẹjẹ á gbọ́. Ládùúgbò mi ó dàrí pé ojú ọjọ́ yẹn nẹ́ẹ̀tì yẹn ò fẹ́ wọ́ọ̀kì dáadáa. Á bẹ àwọn ọ̀rúnmọlẹ̀, á sì bá mi, á bá àwọn ọ̀rúnmọlẹ̀ lu yín. Agbede méjì ayé àtọ̀run tẹ́ ẹ̀rù mọ̀ ń lọ ọ̀dọ̀la kì í sálẹ̀ yìí. Ládùúgbò mi
ẹ fẹ́ kí n sunlé ládùúgbò mi èmi bàjẹ́ fún wa ta ló ń pè wá bolẹ̀ tí ń pè. nẹ́ẹ̀tì yẹn ò wọ́ọ̀kì dáadáa ó dàbí ẹni pé láti bí ìjẹta àbánà láti pé gbogbo bọ́n bá pè yàn gan kàràkàrà báyìí ló ń rọ wọ́n rò wípé ẹ tó jẹra wọn lówó kò fẹ́ sanwó ni ládùúgbò mi ládùúgbò mi ládùúgbò mi kò ní bàjẹ́ fún wa à ń gbọ́ tẹ́ ń sọ pé ládùúgbò mi adẹ̀jọ́ kíra wa bẹ́ẹ̀ ṣùgbọ́n nẹ́ẹ̀tì ò fẹ́ wọ́ọ̀kì dáadáa nẹ́ẹ̀tì kò fẹ́ wọ́ọ̀kì dáadáa adúpẹ́ pẹ́ òfin ẹ jẹ́ ká gba ìpè eléyìí bóyá Ọlọ́run ó jẹ́ kí eléyìí ó wọ́ọ̀kì bóyá Ọlọ́run ó jẹ́ kí eléyìí ó wọ́ọ̀kì ládùúgbò mi ó bàjẹ́ tì ẹ mọ̀ káàárọ̀ o ta ló pè wá bolẹ̀ tí ń pè ẹ káàárọ̀ sà ládùúgbò mi kò mà ní bàjẹ́ fún wa ń bolẹ̀ tí ń pè wá ta lẹni tó ń pè. ẹ dákun ẹ bá ní yí rédíò yín yẹn sílẹ̀. ládùúgbò wa ló dógún yọ àwọn tó bá ṣe ń bọ̀ ọ̀rọ̀ máa kọ́ máa bọ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì tí a ń pariwo fún ìjọba lórí ní kọ́ bá wa ṣe tó wà níbi tó lọ sọ́dọ̀ industrial estate yẹn òun ló ń pariwo nípa bàkẹ́rẹ́ bẹ́ẹ̀ tó máa ń ṣe wàhálà níbi bẹ́ẹ̀ wọ́n ní bí sí ẹ̀dá gbogbo lọ́wọ́ ìbára bẹ̀ wọ́n bá ṣe gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ wọ́n mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì lórí ni ó fọ́ ni bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ pẹ̀lú pẹ̀lú ilé ìwé àwọn ọmọ wa olóògbé ọjọ́ grammar school wọ́n náà gbọ́dọ̀ wọ́n ṣe ilé ìwé yìí à ń bẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ni tó bá dé pé ilé ìwé aládàáni òun fẹ́ wó bẹ́yẹ ìjọba ti pé katapila wá sílẹ̀ wá sí wá wo ilé ìwé tí wọ́n lé lẹ́yìn kọ́dàkùn lórí Ọlọ́run kọ́ wá bá wa tún lè rẹ̀ kọ́ nítorí èyí tí àwọn ọmọ yẹn lọ wọ́n lọ sí kòdó ẹ̀sùn wọ́n kó wọn lọ nígbà tẹ́ ti pọ̀ jù látọwọ́ yẹn wá sí bí gọ́ọ̀mẹ́ntì ní highway ẹ̀dàkùn dẹ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́sì mẹ́rin pé ẹ wo àwọn mọ́tò pàkì sí ọ̀dọ̀ olókùyọ́ lọ sí olópẹ̀ wọ́n tẹ́ tó bàtàlíọ̀ wọ́n ti sọ fún bẹ̀ẹ́ ti fẹ́ kárí ìjìnlẹ̀ ìjọ̀rọ̀ tí ó fẹ̀ tó àwọn tó bẹ̀ẹ́ ní tó ń ké tó ń gbowó bẹ̀ àbàtìfẹ́ bẹ́ẹ̀ fún àwọn bálẹ̀ kódà bálẹ̀ fájẹ̀ yìí ìṣòwò tó fi dárúkọ yìí tó wà ní ìdánwò kọ́mọ wa bá ogun wọn sọ̀rọ̀ pápátá bálẹ̀ nǹkan ẹ̀sùn kọ́mọ wa fọlọ́tà sí ọkọ̀ kàdúrà níwájú tó tó fi àyọ̀kù ìdílé kò lù ìṣòwò tó fi dárúkọ ọmọ wa ọkọ̀ akọ búrú àfún ọkọ̀ máa lọ fún àwọn ọ̀gá ọ̀gọ́lọ́gùn kọ́mọ ìkọ́ páàkì mọ́tò síbẹ̀ yẹn mọ́kàlẹ̀ ìbí máa kọjá ibi bẹ̀rẹ̀ sọ níbi ìdánwò fún wọn gbà fún bẹ̀yẹ pèmí náà mọ̀ bẹ̀yẹ tó àwọn tó wà lọ́dọ̀ yín ìdánwò yẹn ti kọ́ iṣẹ́ yẹn ọmọdé àdókòwò máa ń tún yẹn lọ́wọ́ bẹ̀yẹ. adúpẹ́ lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ jẹ́ kí mi ò ṣe kinní kan kábíyèsí aláyélúwà ọba bàbá kábíyèsí ẹ má sọ pé mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ náà ń pọba láyé lọ́ba aládé o kábíyèsí ọba àyàngbùnrin kàbírù bàbá ẹ bá ní rí sí ọ̀nà àwọn tí wọ́n ń páàkì mọ́tò lọ́wọ́ tún lọ́wọ́ sí níbi pz ń bí èmi ò ní dárúkọ títí àwọn ológun lọ́wọ́ tún lọ́wọ́ sí ẹ bá ní rí sí wọn kán ní ká máa gbé mọ́ láàárọ̀ yìí nídàjí ńgbà táwa ń bọ̀ ọ̀nà ibi tẹ́mi ti ń bọ̀ jìnnà ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ wípé mọ́tò kan ó forí sọ mọ́tò lára àwọn mọ́tò tí wọ́n ń gbé síbẹ̀ níbi tó ti gbé ń pẹ́wọ́ fúnra wọn lóru mọ́tò ń sì wà ń bẹ̀ wọn àti ìgbé kúrò tó bọ́ sábẹ́ tírélà níbi ọ̀nà pz ń bí 74 battalion 174 battalion ẹ dákun torí Ọlọ́run lọ́wọ́ tún lọ́wọ́ sí ni wọ́n pààkì tírélà sí ẹ jẹ́ kí n tó gbà pé lẹ́yìn ládùúgbò mi ó lágbára o tí ìpè yìí ò bá tiẹ̀ lè jágere láàárọ̀ yìí ẹja ṣe báyìí báyìí láti máa ṣe gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ pè wá ẹ dákun torí Ọlọ́run ẹ lè sáré ká ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí ká sáré ṣe pápápá ẹ jẹ́ kí n tún sọ àwọn ibì kan tó kù díẹ̀ káàtó níbi tí àwọn ènìyàn wa tán ti gbé ń ṣe tán fi ọlájiyọ̀ ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí 080
7777 ní jẹ́ bẹ́ẹ̀ 77 66 70 66 ẹ gbọ́ dáadáa 080 77 66 70 66 00 77 66 70 66 ẹ lè pè sórí ìyẹn máa tún lè já gaara torí pé nẹ́ẹ̀tì yẹn kò wọ́ọ̀kù dáadáa ó yá ẹ jẹ́ tún gbàgbé léyìí ládùúgbò mi ó bàjẹ́ tì. ládùúgbò mi ó bàjẹ́ tì. ẹ káàárọ̀ tàkùjọ. ẹ káàárọ̀ o. orúkọ tèmi ní apostolion. kí lẹ kọ orúkọ yín sà. dókítà fàlànà àbíbíná sọdíìkì jẹ́ ń wòye àwọn èèyàn tó ti pè wá látòkèrè nílùú látòkè òkun. Ó lágbára o ọ̀dà ẹ̀já ṣe báyìí iye àwọn èèyàn tó ti pè wá lélẹ́yìí pásítọ̀ Ọdẹ́jọbí ẹ ṣé o adúpẹ́ àrí àtẹ̀jíṣẹ́ yín ládùúgbò mi. ládùúgbò mi ó bàjẹ́ tì. ọ̀dà Nàìjíríà la wà gbogbo àwọn